Níbo lẹ ti rọ́mọ? Ọmọ ta ni? Ọjọ́ wo ni? Lagos State around July. Wọ́n níbo lẹ ti jí ọmọ? Side the time nǹkan bíi July ni, so along Iyana-Ipaja road. So now Ẹ sọ̀rọ̀ máa ń sókè. jókòó lẹ́gbẹ̀ẹ́ ojú títì, máa ń sọ̀rọ̀ Ó máa ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ojú títì. okay. So ọ̀dọ̀ ni mo ti pick ọmọ. Ó máa ń tọrọ owó lẹ́gbẹ̀ẹ́ ojú títì. Ẹ fún mi ní logic tẹ fi gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́. Kò sí possible kéèyàn gbọ́ ọmọ lẹ́gbẹ̀ẹ́ obìnrin tí orí ẹ̀ pé kó má fòrò mọ́yàn. Ó yá, báwo lẹ ṣe máa ń ṣe tẹ fi máa ń gbọ́ ọmọ yẹn sọ̀rọ̀ sókè? Ó yá o, ẹ jẹ́ ká mú ju ajé kò ní sọ̀rọ̀ nísàn-án. Mo mọ̀ pé láti bí ọjọ́ mélòó kan lẹ ti wà lórí ìkànnì yìí tẹ́ ti ń bá wa fi ọkàn bá ìfiléde lè tó ní ṣe pẹ̀lú àwọn kan tí wọ́n sọ wípé wọ́n jí ọmọ gbé, tí wọ́n ń ta ọmọ tí ọ̀kan sọ wípé daycare lòun rán òun, wọn mọ̀ wípé wọ́n ń jí ọmọ gbé wá fún òun. Ẹ ti gbọ́ gbogbo ìfọ̀rọ̀wérọ̀ tí mo bó ṣe lọ àbí? Thank God tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀n òun lélẹ́yìí. So ìyẹn dúró bẹ́ẹ̀, ọmọ kejì báwo ni ẹ ṣe jẹ́? Ọmọ ọ̀rẹ́ mi. Èwo nínú àwọn ọ̀rẹ́ yín? Mrs. Susan. Obìnrin àbọ́kùnrin? Obìnrin. Ọkọ yẹn ń kọ́? But girlfriend yín ni àbí? Níbo lẹ ti rọ́mọ? Ọmọ ta ni? Ọjọ́ wo ni? Lagos State around July. Wọ́n níbo lẹ ti jí ọmọ? Side the time nǹkan bíi July ni, so along Iyana-Ipaja road. So now Ẹ sọ̀rọ̀ máa ń sókè. jókòó lẹ́gbẹ̀ẹ́ ojú títì, máa ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ojú títì. Okay. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀ nínú àwọn fọ́nrán eléyìí tẹ́ ẹ ti wò sẹ́yìn wípé Thank God yìí ẹ̀sùn méjì òun náà ni wọ́n bá lákàtà rẹ̀. Àkọ́kọ́ ni wípé ó jí ọmọ gbé, ó lọ tà á gbowó. Èkejì ẹ̀wẹ̀, wọ́n ní ó ní ìyàwó kan eléyìí tó jẹ́ wípé ó ṣẹ̀ṣẹ̀ pa ní kò pẹ́ tí iléeṣẹ́ ọlọ́pàá tó débẹ̀ ni. Ó ṣàlàyé ohun tó fà á tóun fi pa ìyàwó òun. Ọlọ́run bá jọ̀ọ́ kó máa dáàbò bò wá, kó má dojú tì wá, kó ṣíjú àánú ẹ̀ wò wá. Ṣùgbọ́n mo máa ń sọ ní gbogbo ìgbà pé ẹ jẹ́ a máa gbàdúrà o, ká sì máa fura. Ká bá ní sùn, ká bá ní jí kò túmọ̀ sí wípé a fẹ́ ràn ara ẹni dẹ́kun dọ́kàn. Ọlọ́run bá nínú ẹ̀ náà ò ní jẹ́ ká burú ṣọ̀kan tèmi ti yín. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Thank God. Báwo ló ṣe mọ ìyá onídékìá ẹ̀ gan-an? Báwo ló ṣe mọ Fọlákẹ́? Kí ló fà á tó fi ń jí ọmọ gbé? Kí ló fà á tó fi pa ìyàwó ẹ̀? Ẹ jẹ́ kí n máa gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn pé wọ́n kú iṣẹ́ takuntakun. Mo kí yín dáadáa, lágbára Ọlọ́run bá àjọṣepọ̀ wọn níbàjẹ́, tí ó bá jẹ́ òní wà gbogbo ẹ̀yin lólùfẹ́ wọn pátápátá ni mo kí o pé ẹ ṣe ẹ̀kú ìgbà gbogbo. Ẹ jẹ́ kí n máa fi àkókò sọ pé tó bá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ wọn, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button, ẹ like, ẹ comment, ẹ bá wa share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ó yá, ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Thank God fúnra rẹ̀. Kí ni orúkọ yín? Táíwò Thank God. Ẹ bá ń sọ̀rọ̀ sókè díẹ̀. Táíwò Thank God. Táíwò Thank God. Ọmọ ìlú bo ni yín? Ọmọ Èkìtì. Ẹ bá ń sọ̀rọ̀ sókè ẹjọ́. Èkìtì State. Èkìtì State. Apá abúlé Èkìtì. Adó Èkìtì. Adó Èkìtì. Ó ti tó bí ọjọ́ mélòó lẹ ti ń gbé ìpínlẹ̀ Ògùn? Bíi March ọdún wo? 2024. 2024. Ok, iṣẹ́ wo gangan lẹ ń ṣe? Mo ń farm, I'm a farmer. A farmer. Farmer ni mí bẹ́ẹ̀. Ok, bo ni farm yín wà? Side Ìjókòó. Kí ló dé tẹ wá ronú sí kí ẹ tó dáhùn? Side Ìjókòó. Ẹ take address mi. Ni farm yín wà? Kí ni àwọn nǹkan tẹ́ what are the kind of farm do you engage in? Is it livestock or? Mo ṣe livestock. Then mo Livestock yẹn kí ni àwọn nǹkan tẹ́ ń rí ẹ̀? chicken, turkey. Chicken, turkey àti kí tún ni? Then mo gbin crops. Crops. Ata, tomato, cassava. Ok, á ti tó bí ọjọ́ mélòó oṣù mélòó tẹ́ ti wà ní two farming ní Ogun State? Àti March mo débẹ̀ náà mo bẹ̀rẹ̀. Tẹ̀tí bẹ́ẹ̀ náà ni. Bó lẹ́ ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kẹ́ tó wá sí Ogun State? Mo ti gbé Ondo State rí ní Wena. Ok. Mo máa ń rẹ̀ kó pàmbẹ́. Ẹ tó bí ọmọ ọdún mélòó báyìí? 35 years. 35. Ìyàwó yín ńkọ́? Ọmọ yín ńkọ́? Oyún àkọ́kọ́ tó ní, so ó travel lọ sọ́dọ̀ àwọn parent ẹ̀ pẹ̀lú ti separation yes. Ṣé ìyàwó àbí? Bẹ́ẹ̀. Àwọn ọmọ tí wọ́n ń kọ́ ni mo mean? Náà ni mo sọ. So ó dẹ̀ dúró ìgbà tó padà dé ó dúró lóṣù bíbí yẹn, ó separation bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn parent ẹ̀. So ẹ̀ tí ní ọmọ báyìí?
Kí ló ṣẹlẹ̀? Kí ló gbé yín dé iléeṣẹ́ ọlọ́pàá? Sá, Kí ló gbé yín dé iléeṣẹ́ ọlọ́pàá? pé ah, Ẹ sọ̀rọ̀ sókè wọ́n jù. arrest mi fún child stealing. Fún kí ni? Child stealing. Child stealing. Bẹ́ẹ̀ni. Ó yá, báwo ló ṣe ṣẹlẹ̀? Mélòó lẹ ti jí? Méjì. Ṣé lóòótọ́ náà ni ẹ jí ni àbí iléeṣẹ́ ọlọ́pàá parọ́ mọ́ yín? Bẹ́ẹ̀ni, òótọ́ ni. Òótọ́ ni Bẹ́ẹ̀ni. méjì. Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ báwo ló ṣe ṣẹlẹ̀? Níbo lẹ ti rọ́mọ? Ọmọ ta ni? Ọjọ́ wo ni? Lagos State around July. Wọ́n níbo lẹ ti jí ọmọ? Side time ní nǹkan bíi July ni, so along the Anapaja road. So náà Ẹ sọ̀rọ̀ wọ́n máa ń sókè. jókòó lẹ́gbẹ̀ẹ́ ojú títì, máa ń sọ̀rọ̀ owó, Ó máa máa ń tọrọ owó lẹ́gbẹ̀ẹ́ ojú títì. ok. So ọ̀dọ̀ ni mo ti pick ọmọ. Ó máa ń tọrọ owó lẹ́gbẹ̀ẹ́ ojú títì. Bẹ́ẹ̀ni. Ẹ fún mi ní logic tẹ fi gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́. Kò sí àpòsíbò kéèyàn gbọ́ ọmọ lẹ́gbẹ̀ẹ́ obìnrin tí Ó gbé orí ẹ̀ pé kó má fòrò mọ́yàn. Bẹ́ẹ̀ni. Ó yá, báwo lẹ ṣe máa ń ṣe tẹ fi máa ń gbọ́ ọmọ yẹn? Sọ̀rọ̀ sókè. Ìgbà tí mo bá pàdé lọ́jọ́ àkọ́kọ́, mo béèrè lọ́wọ́ wọn pé kí ló ń ṣe ńbẹ̀, wọ́n á ní ilé òun jóná, so òun fi ń wá síbẹ̀, so ṣá fún wọn lówó, mo lọ ní tèmi. Èló lẹ fún? Mi ò rántí mọ́. Ok. Ìgbà tó tó bíi 2 days mo padà wá síbẹ̀, so mo dẹ̀ bá wọn, mo róúnjẹ fún wọn, ẹni mo gbé fún wọn, mo dẹ̀ fún lówó. So mo ṣá ń ṣe bẹ́ẹ̀ bóyá bíi 1 week. So bí mo ṣe lọ síbẹ̀ lọ́jọ́ kan, mo wá mú lọ sí bus stop. Ó ṣá lọ fi ibi tí wọ́n ń sùn hàn mí. Nínú market tọ́jà bá di close sínú ọjà, wọ́n máa ń sùn gbà mí, àbí ọ̀nà méjì ló ṣàfihàn mi. So mo ṣe wá, àfìgbà mo ṣe bẹ́ẹ̀ bí 1 week, mo wá mú lọ sí bus stop. Wọ́n ra mineral fún mi, dẹ̀ fún lówó. So mo wá padà lọ síbi tí àwọn ọmọ wa máa kó pọ̀ mọ́. No, ẹ mú lọ sí bus stop bí pé ẹ fẹ́ fún lówó No, mo fún lówó, mo dẹ̀ ra mineral fún. ní bus stop. So mo wá padà lọ sí tí àwọn ọmọ wa máa pick. Síbi tó ń sùn sí wá padà lọ mú ọmọ yẹn. Bẹ́ẹ̀ wọ́n á pick ètò kéré nínú wọn. Ẹ sọ̀rọ̀ sókè, mi gbọ́ Ó dáadáa. pick ètò kéré nínú wọn. Ìgbà tẹ mú ìyá yẹn, ẹ mú lọ sí bus stop. Bẹ́ẹ̀ni. Ẹ ra minerals fún, ẹ fún lówó. Bẹ́ẹ̀ni. That is ibi tó ń sùn sí lẹ ti mú kúrò lọ síbẹ̀. Níbi Ṣé tó òun ti máa ń tọrọ owó. ibi tó ti máa ń tọrọ owó lẹ ti mú kúrò? Òun wá jókòó síbi tẹ ti ra minerals fún yẹn, ó mu minerals. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. So ṣé ẹ̀lẹ́ni kó dúró síbẹ̀ ni àbí báwo? Bẹ́ẹ̀ni. Ok. Ṣé máa ń fi nǹkan bá wọn sọ̀rọ̀ ni? Bẹ́ẹ̀ni. Òun náà dẹ̀ wá dúró síbẹ̀. Ẹ wá padà lọ mú kékeré. Mélòó làwọn ọmọ ẹni yẹn? Mẹ́ta náà. Mẹ́ta. Ẹ wá lọ mélèé tó kéré jù nínú wọn. So ìgbà tẹ wá mú ẹ̀yin lọ ti yín àbí? Ẹ rẹ̀ padà lọ ṣe ọ̀tẹlẹ̀múyẹ́ ń bẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yẹn, nǹkan kan bẹ́ẹ̀ yẹn, lẹ́yìn tẹ́yìn ti lọ tán. Ọmọ náà ta lẹ fún? This is patient together. Ok, woman tí ó dìde ń bì lẹ fún. Kí ló ṣẹlẹ̀? Báwo lẹ ṣe ìdúnàdúrà? Woman yẹn sọ wípé àwọn ò mọ̀ pé ẹ̀ ń jọmọ gbé ni. Báwo ló ṣe jẹ́? Ṣé ó mọ̀ pé ẹ̀ ń jọmọ gbé àbí kò mọ̀? Ara wọn mọ̀. Ẹ́ Kò mọ̀. kò mọ̀ pé ẹ̀ ń jọmọ gbé. Ó ní nígbà kan kóun ti ní kóun bá ìyá ọmọ yẹn sọ̀rọ̀ lórí fóònù. Ta lè gbé fóònù fún tí ó bá sọ̀rọ̀? Mi ò gbé fún ọ̀fẹ́ níbọ̀dì. Ó wọ́n máa béèrè lọ́wọ́ mi pé báwo ni ṣé mo máa ń wà wẹ̀ adẹ́ni bẹ́ẹ̀. Adébẹ́ni pé ṣé kì í sọmọ jíjí, wọ́n jí gbé mo nínú ìsọmọ tó jí. Ok, níbo lẹ́yìn tí mo woman yẹn báwo lẹ ṣe mọ̀? Sista Fọlákẹ́ ló mú mi lọ sọ́dọ̀ wọn. Ìgbà tí mo mú wọn yẹn, so mi ò mọ ẹnìbọ̀ tí màá fún wa pé àǹtí Fọlákẹ́ yẹn dùtù pé mo ní contact wọn lórí nígbà kan ló ń bá ṣiṣẹ́ nínú company yẹn. Mo wà ní jàǹkàrà mi tó lọ tó ṣe lọ́jọ́ kan. So wọ́n wá ní wọ́n ṣẹ̀ra mọ́tò yẹn, wọ́n fẹ́ gbé lọ sílé wọn. Wọ́n lọ fix ẹ̀ ní jàǹkàrà market. Wọ́n fẹ́ gbé lọ sílé wọn. Wọ́n á ní ìdẹ̀ntì máa bá wọn drive ẹ lọ síbẹ̀. Ṣé ilé drive ni? Ok. Àwọn drive mọ́tò yẹn lọ síbẹ̀, wọ́n dẹ̀ fún mi 3,000 naira. Ìyẹn woman tí àǹtí Fọlákẹ́ jẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀, kì í ṣe woman tí ó ṣe dékẹ́ Rárá, pé o. wọ́n jẹ́ kí n mọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ nílé ẹ̀ tẹ́lẹ̀, bóyá wọ́n bá wọn clean ilé wọn. Ok, ok. Ṣé òun náà sọ pé ó wà lẹ́wọ̀n ń sìn? I think. Ó yá, ẹ tẹ̀síwájú. So ibẹ̀ ni mo ti gbọ́ nípa adoption yìí. Ìgbà tí mo bá wọn gbé mọ́tò lọ. Ok, ẹ jẹ́ kó yé mi. Tó mo tiẹ̀ kọ́kọ́ fẹ́ béèrè tẹ́lẹ̀ pé ìgbà tẹ́ ẹ̀ tí mo bí ẹ fẹ́ tọmọ sí báwo lẹ ṣe wá mọ́mọ. Which means pé ẹ ti ní idea pé woman yẹn máa ń gba ọmọ tẹ́lẹ̀. Àwọn kan wá tó ń bá ní issue, serious issue ní compound yẹn, fáwọn fún òfin fáwọn ọlọ́mọ. So ní wàá fi tí mo wá gbọ́. Ok, lẹ́yìn wá lọ bá mú ọmọ wá pé kẹ́ẹ̀ náà lè. Rárá. Báwo ló ṣe jẹ́? Mo wá rí àǹtí Fọlákẹ́ mẹ́. So ìgbà tí wọ́n á padà ọjọ́ kan, wọ́n á fẹ́ wọn. Wọ́n ní woman yìí try pé ó lọ hospital, òun lọ hospital. So wọ́n béèrè pé wọ́n gbọ́ tí wọ́n sọ̀rọ̀ nípa adoption yìí, báwo ni wọ́n ṣe ṣe ní ìrànlá. Òun ò bá wọn ṣe, òun máa lọ bá wọn ṣiṣẹ́ ni. So wọ́n ní àṣírí bá mi get number àwọn tí wọ́n bá woman yẹn ṣe. So àbí tí wọ́n bá mi get number yẹn tó lè adopt.
ok ẹni tó fẹ́ adopt lọ́dọ̀ woman yẹn ṣó lè bá yín get nọ́mbà ẹni yẹn ok So later ó ṣá refuse, ó ní òun kò ń pa ẹ̀. So ìgbà tí mo get ọmọ yẹn wọ́n á pè é, wọ́n ní kó bá mi pé wọ́n bá mi pè nìkan. Ló ṣá pé madam patient yẹn fún mi. A dẹ̀ jọ lọ síbẹ̀. èló lọmọ àkọ́kọ́ yẹn lè ná fún yín 800,000. kí lẹ pé 800,000. 800,000 ṣé ìgbọ̀ngàn lẹ wá lówó yẹn POS kan ni mo gbà lọ́dọ̀ mi tí mo fún ọlọ́kàn, so wọ́n dẹ̀ ṣe transfer sí mi. ok ìgbà tẹ́ wá dọ̀dọ̀ ní pos yẹn báwo lẹ ṣe wá ṣe negotiation lọ́dọ̀ ní pos tẹ́ gbowó jáde Wọ́n fẹ́ ra nǹkan mi. ẹ̀gẹ́ ẹ̀ ṣe mọ̀ pé normal ṣé ẹ ti mọ̀ ní pos yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ Àwọn tó máa ń dúró sójú ọ̀nà yẹn. lẹ́kọ̀ọ́ sọ ẹgbà account number bàtẹ́ Mo gbà kọ́kọ́ withdraw bí i 3,000 5,000 wọ́n máa ní kó fún lákàtúntì number. Ó ok máa fẹ́ fi máa ṣe transfer. so èló lòun wá yọ nínú 800,000 tó fún yín Rántí ó ti ẹ rántí á tó bí oṣù mélòó bí July or early August. ok so ìyẹn dúró bẹ́ẹ̀ ọmọ kejì báwo nìyẹn ṣe jẹ́ Ọmọ ọ̀rẹ́ mi, èwo nínú àwọn ọ̀rẹ́ yín Mrs. Susan, obìnrin àbọ́kùnrin obìnrin, obìnrin ọkọ yẹn ń kọ́ mi ò mọ ohun tí ń pa. but girlfriend yín ni àbí Ó wá ọ̀rẹ́kùnrin wa kò ṣe girlfriend. ok báwo lẹ ṣe wá penetrate tẹ́ fi rọ́mọ ẹ̀ mọ́ Máa ń ṣe mo máa ń gba káàdì lọ́wọ́ ẹ̀, mo dẹ̀ máa ń ṣe transaction kéèké lọ́dọ̀ ẹ̀. So ó ṣáà di pé ó travel for long time, lẹ́yìn ìgbà tó padà dé ó ṣáà pè mí. So mo lọ sọ́dọ̀ àwọn ọmọ mi, ara wọn ò yá. So ìgbà tó wá tó mo ra àwọn Christmas bí àwọn nǹkan táwọn kéèké máa ń like. ẹ dúró bóyá ibi ìkejì tẹ́ ń sọ yẹn ẹ lọ́mọ ọ̀rẹ́ yín ni àbí ok ẹ ní December ẹ lọ sílé ẹ̀ Mi ń lọ sílé ẹ̀ ibi tó ti ń ṣe ọrọ̀ ajé ní ọ́fíìsì ẹbí ṣọ́ọ̀bù àbí Bẹ́ẹ̀ni. ó yá So mo wá ní kó wọ́n dẹ̀ mo ra àwọn Christmas item fún ọmọ ẹ̀ bí àwọn wristwatch tó máa ń tẹnu táwọn ọmọdé máa ń like. ok So mo ra bí like 1 or 2 items fún mo wá fẹ́ ra bàtà Christmas fún mo ní màá fún màmá ẹ̀ lówó. So but màmá ẹ̀ kan pè mí lọ́jọ́ kan pé màá promise pé màá wá mi ní wá Disney, ó ṣáà bínú sí mi. ẹ dúró jẹ́ kí nǹkan kan yé mi láàrin ṣé ẹ̀yin ní intention láti fẹ́ màmá ẹ̀ nàbí torí pé ẹ̀yin fẹ́ ajá kan múlẹ̀ ṣe tó pọ̀ bá dúró rẹ̀ mi tiẹ̀ ní intention àti ajá kan mọ́ ẹ̀. ok kí ló wá ṣẹlẹ̀ tó Ọmọ wá ẹ̀ jẹ́ pé like mi gan, we are friends, we are very good friends. So but pressure tó wá látọ̀dọ̀ woman yìí, because most of the time mo ti gbowó lọ́wọ́ ẹ ti gbowó màá kàn sọ pé kí wọ́n bá mi send 45,000 ok wọ́n bá mi send. ok So I mean because to be sincere ó sọ mi pé kí n lọ sí orphanage home or kí n máa lọ get but ìgbà tí mo béèrè lọ́wọ́ tí mo gbọ́ nǹkan tó ẹ̀ ń tètè láti get orphanage home àti náà àfọ̀jì. kí làwọn nǹkan tí ó ẹ̀ ń tẹ̀ tí wọ́n sọ fún yín tẹ̀ fi Náà ẹ̀ máa fill form yẹn máa lọ sí aláùsá yẹn wọ́n enroll yẹn then nígbà máa fún yẹn lẹ́tà then owó tó wà involve. èlò náà pé nígbà yẹn So mi lọ sọ́fíìsì yẹn mo ok kàn get the àwọn tó idea. fẹnu sọ fún yín bí èlò náà pé Wọn ò dárúkọ àmọ́ wọ́n dẹ̀ ní wọ́n kàn sọ fún mi pé it's not an easy task. ok so yẹn lè ẹ wá máa sọ̀rọ̀ ó ní pos ọ̀rẹ́ yìí lọ Mo ṣe wá lọ sọ́dọ̀ woman yẹn lọ́jọ́ yẹn ni wọ́n ní kó jẹ́ kí n lọ ra bàtà Christmas yẹn mo ṣe mọ́ ọmọ yẹn lọ ni. ṣó mọ̀ pé dìídì mọ́ ọmọ lọ ẹ dúró ẹ jẹ́ kó yé mi o ṣó mọ̀ pé mọ́ ọmọ lọ ẹ ṣàlàyé dáadáa Kò mọ̀. tó Ó mọ̀ máa mọ̀ pè kò mí ní ni pé bó mo wà pé ṣé mo ń padà wá. ẹ Mo ní máa padà wá so ó rẹ̀ sọ pé òun ò ní pẹ́ close pé kí n tètè dé. Ó tún bá sọ pé ọmọ yẹn wà lọ́wọ́ mi kò ní wọ́ọ̀rì bá kàn sọ pé kí n tètè dé so àwọn máa close. ẹ báwo lẹ̀yin ṣe wá rọ́mọ mú kúrò lákàtẹ̀ Mo jókòó níbẹ̀ so mo wá. ẹ dúró ẹ ṣe sùúrù wọ́n sọ pé ẹ jẹun ìgbà tẹ́ jẹun wọ́n ní bí wọ́n ní kó mọ́ lọ ra minerals àbí kó lọ romi wá so customer tí wá pọ̀ lọ́dọ̀ ìyá ọmọ yẹn kan dìde ni wọ́n lè wá sọ fọ́mọ yẹn ní àárín ọ̀nà pé mọ́mí ẹ sọ pé kí n lọ ra bàtà Christmas fún ẹ ó yẹ ṣàlàyé nǹkan táwa gbọ́ nìyẹn báwo ló ṣe ṣẹlẹ̀. Ìgbà tí mo dẹ̀ mo fún lówó kó bá mi róúnjẹ sí mo dẹ̀ ń jẹun wá ní kó má lọ ra pé omi fún mi so ìgbà tí mo máa jẹun tán ọmọ yẹn ò tí ì dé so èmi kàn dìde mo kàn cross ọ̀nà ìgbà tí mo kọjá sẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ mo wá rí ọmọ yẹn wọ́n ní kó wá so mo ní kó jẹ́ kí n lọ ra bàtà mi sọ pé mọ́mí rẹ̀ ní kí n lọ ra bàtà ní kó jẹ́ kí n lọ ra bàtà. ok kí lọmọ wá sọ. Ó mọ̀ mí dáadáa so ó kàn tẹ̀lé mi. so lẹ́yìn ìgbà tí ìyá yẹn ò pè é kóun wọ́ ọmọ ẹ̀. No ó kàn pè mí pé ń bo mo wà pé wọn ò ní fẹ́ kó wọn á ní mo wà láàrin lọ ní wọn ò ní fẹ́ kó lóṣù kí n tètè padà wá. bí gbogbo ọ̀rọ̀ tá à ń ṣe bíi táìmù wo nìyẹn. Kan bí after 5 mo kúrò lọ́dọ̀ mo dọ́dọ̀ woman yẹn so ìgbà tó pè mí lọ mí kan bí after 6. ok
ṣùgbọ́n after sísìn ẹ̀wọ̀n ò tí ì wá ọmọ ẹ̀ rárá. ọmọ dẹ̀ ti wà lọ́dọ̀ ti yín Bẹ́ẹ̀ni. ok ìgbà wo ló wá pè yín pé òun wá ọmọ òun Ìgbà tí mo fún madam patient tán, so èmi kàn pa fóònù mi. ṣíjú ẹ̀ gan náà lẹ́yìn fún madam patient ok ẹ̀yin kàn pa fóònù yín ni Bẹ́ẹ̀ni. kí ló wá padà ṣẹlẹ̀ lẹ́yìn yẹn So ìgbà tó wá di on the 27, ìgbà mo jáde fún mi ṣe wọlé ní nǹkan bíi after 11, mo ṣe police délé mi. Try kí wọ́n ti wà lára wọn ti hang around. So ṣé wúmà yẹn mọ̀lé yín tẹ́lẹ̀ ni ṣáàjì ilé wa jìnnà síra much ok now, but ok kò mọ lẹ́nu gẹ́gẹ́ wọ́n kí wọ́n track number ok àwọn woman tó wá ra díẹ̀ lọ́dọ̀ mi wọ́n track, ok so wọ́n arrest wọn yẹn dẹ̀ mọ́lé mi wá ra díẹ̀ nílé ok wọ́n ra bíi 10 chicken nílé, so ó tún wá fún turkey, ó wá ń pè mí fún turkey, ó wá check àwọn turkey mi, ó ní kí n kó àwọn èyí tó bá tóbi jù báyìí lọ wá. ṣé ẹni tí bá yín rẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Bẹ́ẹ̀ni, ok ẹni ẹni wọ́n arrest ẹni ẹni wọ́n mú wọn. ó yá nígbà tí ọlọ́pàá délé yín wọ́n ní wọ́n bá òkú kan nílé yín báwo ló ṣe jẹ́ tálẹ́ nìyẹn Ìyàwó mi ni Blessing Nwora. blessing kílẹ̀ pé Nwora, ń wòrà ọmọ ìlú bo ni ọmọ Delta. kí ló ṣe gangan báwo ló ṣe kú kí ló ṣẹlẹ̀ Ó sọ operation ní mo ṣe ṣàlàyé sẹ́yìn, ó sọ operation nílò àwọn ọmọ mi fún CS ṣẹlẹ̀ṣẹ̀ àti onílẹ̀wọ̀, so ìgbà tó máa padà dé ó tún sick gan tó yẹn rupture, mo tún gbé lọ sọ́sọ́ another hospital, a tún ṣe test ní lab, mo check àwọn nǹkan tó ń jáde níbi ibi tó ń sọ operation yẹn, pulse ń jáde níbẹ̀, so wọ́n ṣàpadà heal, so ó wá ní mo sọ fún mi tó ń sọ operation pé kó má lóyún kó má lóyún for 1 year so that ẹ̀mí á lè heal dáadáa, so then mo sọ ìgbà tó wá the last this year ó ṣáàdì sọ́fà pé òun ti wà 2 months old pregnancy oṣù wo ló ṣe operation gbà yẹn nígbà bíi November November 2023 2023 or 2022, ok ok so so ṣáà ti padà lóyún ní ó wá last year so nǹkan bíi late last year ó ṣá sọ fún mi pé òun ti wà 2 months pregnant, so àtìgbà yẹn ni ó ṣá ń ronú, wọ́n bèrè pé kí ló tó ń ronú, pé nítorí tó sọ operation tẹ́lẹ̀ ni pé kò wọ́n wà wọ́rí kọ́lọ́ máa ṣe àmì kò ní sọ operation mọ́, ó máa bí ọmọ fúnra ẹ̀ ni, so kò sá jẹun, ó sá bẹ̀rẹ̀ sí rù, so lọ́jọ́ kan fi result hàn mí after tí mo persuade tí mo pet ẹ̀ bí like 3 result kí weeks, nìyẹn ó kàn so wọ́n á bèrè pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kó sọ òótọ́ fún mi, ìgbà tó yá mo á kàn decide pé mo ti mọ nǹkan tó ṣẹlẹ̀, so that one is not a problem, kó open up fún mi, èmi tẹ̀ rò pé bóyá títọ́ ọmọ tó lóun lose nígbà tó lọ sí operation lọ́dọ̀ àwọn ọmọ mi ẹ̀ ọ́ bóyá torí operation tó tún rò pé òun á ṣe mo rò pé ìgbà tó máa ju pípà sí mi fún open mo kàn rí twins medical diagnostic center or medical something tó ṣe test that's before now ó ti ṣe test tó dẹ̀ ti mọ̀ pé result yẹn wà HIV positive, so kò dẹ̀ sọ fún mi. ok Ní àwọn approve fún mi mo ṣe wọ́n á bèrè lọ́wọ́ pé how come o wà positive tẹ́lẹ̀ náà kí ni nǹkan tó ṣẹlẹ̀, I used to be na mo ṣe jáde lọ síta ni mo wá lọ mu wọ́n ṣá lọ mu ọtí mo jókòó sí mo mú ọtí jáde kúrò nílé, so mo wá lọ mu nǹkan rìn káàkiri, so later mo wá padà wá nílé mo wá bá mi tó ń jẹ mo wá fọ ìka méjì gún lẹ́nu báyìí pé ṣé òun are you messing up around kí ló dé tó ń bẹ́ẹ̀ ló ṣe wà possible tó máa wà positive because o ti ṣe test tẹ́lẹ̀ rí tó wà positive, so kí ni nǹkan tó ṣẹlẹ̀, ó ṣe dìde nílẹ̀ tó gba etí mi ni, so mo wá mo ṣe push ẹ̀ báyìí, so ó dé ẹni wá ṣubú lu àga wá fojú délẹ̀. ṣùgbọ́n sọ pé ilẹ̀ fi ọwọ́ ga lẹ́nu tó fi kú náà bí a sì kéèyàn fúnyàn lẹ́nu pa so mo wá mú aṣọ mo fi bò ó lójú. ẹ tọ́ dáadáa ẹ kàn sọ pé ẹ ti dojú bólẹ̀ bọ̀ǹkọ́ tá a gbọ́ ni wípé ẹ̀yin lẹ fi ọwọ́ fún lẹ́nu pa torí pé ó ní HIV ẹ ti wà infected ṣé ti ṣe test ni ẹ ti mọ̀ bóyá ẹ̀yin ti wà infected kó tó di pé ẹ ṣòro nǹkan bẹ́ẹ̀ yẹn fún un. Mi ti ṣe test but nǹkan result tó fi hàn mí wà positive then èmi àti ẹ̀ ń ìbálòpọ̀ so. ẹ ṣe wò pé ó ṣeé ṣe kẹ́yìn náà ti ní ṣé ikú ló wá kàn láti jẹ́ kí òun kú pẹ̀lú oyún nínú. No kì í ṣe ẹ̀.
kí ni nǹkan tẹ́ fẹ́ sọ fún àwọn akẹgbẹ́ yín tó wà lóde tí wọ́n máa ń ṣe inú bíbá ẹ̀? Kò sí gain níbẹ̀, and there is no gain in crime. Kò sí èrè kankan nínú ìwà ọ̀daràn tàbí ìkà. So ẹni kí èèyàn máa fi sùúrù bá ẹlẹgbẹ́ rẹ̀ gbé. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí i? Táíwò Thank God.